òrìṣà ìran náà máa parẹ́ ni. Ẹja máa wo ìjà ti bẹ̀rẹ̀ láàrin Olódùmarè àti òrìṣà bíbọ. Ká wo ẹ̀ka. Oyigi yigi o, àtọ́bàjá lẹ́lẹ́dá òkòkò, ọmọ àgbẹ̀ ìbáwọ̀ ìdí rẹ̀, báwo ni ní kí olóòṣà mọ́ wà ń lù mo nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n ìbọ̀rìṣà is a criminal act. It is a criminal, it is the act. Kìí ṣe àwọn èèyàn tí ń bọ̀rìṣà mo nífẹ̀ẹ́ wọn, àwa náà ti wà nú àìmọ̀ rí. Àwa náà ti tọ́, àwọn baba ńlá mi gan ti tọ́, wọ́n ti wà nú òrìṣà bíbọ rí. Ṣùgbọ́n ọjọ́ téèyàn bá ti mọ̀ pé àlégún ni. Ẹ má sọ ẹ lè sọ àwọn ọmọ Yorùbá di abọ̀rìṣà. Ẹ lè sọ àwọn ọmọ Yorùbá dolórìṣà, àwọn èso lórìṣà. Ọba àwọn ọba ló ní àpèrè ọba. Ọba tí ń jẹ́ kábíyèsí. Ó bá jẹ́ pé babaláwo ló lápèrè ọba àbí oníṣègùn àbí àwọn ògbóni kan, àwọn ni wọ́n mọ̀ fira wọn jọba. Kò yé sọ ọmọ ọba ní ọmọ ìjọba. Abẹ́mọ̀ wọ́n bá jẹ́ Ọ̀rúnmìlà ní máa ń yan oúngan ọ̀jọba. Wọ́n bá jẹ́ Ọ̀rúnmìlà ní máa ń yan ọba. Kò ní máa sọ pé ilẹ̀ ilẹ̀ lòun ó jókòó sí lọ́dún ẹ̀ tó yàn. Ọ̀bọ wà jókòó. Ọ̀rúnmìlà babaláwo ó jókòó lẹ́lẹ̀. Yóò máa dáfá. Ṣé ọba lójú ni àbọ̀rúnmìlà? Ọba lójú. Inú ọba àtòrìṣà ta lójú? Èèyàn ni òrìṣà. Èèyàn ní máa di òrìṣà. Ìtumọ̀ òrìṣà ní òrìṣà. Ní pé Olódùmarè ṣà ọ́. Èèyàn ní sì máa ń ṣà. Níbo wá ni èèyàn yóò ti sọ pé ojú kò tí ì sí òrìṣà náà? Òrìṣà kò tí ẹ̀ sọ òrìṣà tó dàbí ìyá mi. Àbí yóò bọ́ sọ́dọ̀ ẹgbẹ́ kí ni? Ìyá tó bí mi gan-an kò sí òrìṣà sílẹ̀. Ẹ jẹ́ kẹ́nìbọ̀dì lọ mọ̀ bú tí wọ́n bá pe Ọlọ́run ní Allah níbikíbi, tí wọ́n bá pe ní Jehovah. Ibi kí orúkọ kóńkọ tó máa pè ẹ jẹ́ kó ń kálukú lọ mọ́ ẹ jẹ́ wọn lọ mọ́ bù. Ẹnu mi gbà á. Àní àyè tí mo wà àyè tó tako òrìṣà ni kò sí ká mọ̀mọ́ clash. Nítorí ipò mi kò fẹ́ nǹkan míì tí ń bọ̀ tàbí tí ń bá ń sìn yàtọ̀ sí kíni. Mo lẹ́sìn wá sọ pé kí n má sọ̀rọ̀ pé òrìṣà àní good àti bad. Good fẹ́ lékè bad fẹ́ lékè ibù ẹ̀ wá sọ pé kí good má ṣe kí ni. Òótọ́ àti irọ́. Irọ́ tẹ̀ ń pa fáyé láti wò ó ti parẹ́. Láti ìlú wo ìmọ́lẹ̀ bọ́ sáyé. Òrìṣà bíbọ ṣe tiwa ìkónilẹ́rú ni. Àwọn bàbá wa tí wọ́n ti lọ tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ Ṣàngó sóun bọ́ bàbá tiẹ̀ kò ṣe bọ̀ ọ̀ràn yàn. Kí wá lórí tèmi ọ̀bọ̀ Ògún ní bàbá, Ọ̀rúnmìlà ní bàbá, Aláyẹra ní bàbá, ẹ̀yà àròkọ ní bàbá ẹ̀. Sọ́bọ̀ nígbà tí ẹ̀yin ọ̀bọ bàbá yín tẹ́ wá ní èmi ní bọ̀
tí n ṣe ń ètò wọn aṣọ ọmọ ìlú mi. kábíyèsí. bàbá sọ̀rọ̀ Ògún Èkìtì ni ó ti wá ṣé kékeré tó ń pẹ́ àwọn Èkìtì ní í ṣe lọ bá kí n tó dọ́dọ̀ lọ kí ni mọ̀ wọ́n ṣé Èkìtì fẹ́ kóore kan máa kí skul kan máa lọ sí Èkìtì nísìnyí ṣé ọba Èkìtì ó ní ẹgbẹ́ lọ Ìwó kóore ká máa lọ fẹ̀ nísìn sáà ni wọ́n sọ pé ìfẹ́ níbí ẹgbẹ́ lọ kóore wo ní bọ̀ lọ́dọ̀ wọn tí wọ́n ti sì bí ìbẹ́yìn ilẹ̀ ń jà fúnra ẹ má jẹ́ nìkan kó yín lẹ́rù wọn ò gbọ́dọ̀ kó yín sábẹ́ òrìṣà kankan wọn kálukú kọ́kọ́ tán ara rẹ̀ bàbá rẹ̀ bá kọ̀ tán kí wọn náà ṣe kí ni ọ̀kan tiẹ̀ ò lè lo glory bàbá rẹ̀ o àfi kọ́ wá bó ṣe ju bàbá rẹ̀ lọ èmi nísìn ọmọ mi tí ń bọ̀ lọ́jọ́ iwájú kó náà sọ kó ní Adéwálé Àkànbí Tẹ̀lú ó ti gbáyé tiẹ̀ èmi náà mo fẹ́ gbé yìí o èmi náà ó gbé tèmi mo sì gbọ́dọ̀ jù lọ ìran tí ọba ju bàbá rẹ̀ lọ ọ̀gá ẹ̀yin bàbá ọ̀dà yes àbádùn àwọn lẹ́mọ́ ṣe tí bàbá bá lọ ẹ̀yin bàbá wọn dá lọ lẹ́yìn pọ̀ ọba ti ju bàbá rẹ̀ lọ gbogbo ẹ̀yin kẹ́ lọ ju bàbá yín lọ pọ̀ ọba ti ju bàbá rẹ̀ lọ ó ń lù tó ń lùlù kó o fi lu kó o fi sóyire kó o fi kọ́lé mọ́lé kó o fi rálẹ̀ mọ́.